nígbà wọn sọ̀kú Elizabeth ṣe àgbò ẹran gbogbo nǹkan tí wọ́n mú tó bá tẹ́ àbá wá sí wa ń bì àwa ti dolóòṣà ni kò sí kí náà wá burú tá a bá tẹ̀ wá dolóòṣà gan torí pé àwọn èèyàn torí ṣàdá Jésù gan òòṣà ni Jésù lọ́dọ̀ tiwa òòṣà ni Muhammadu. Àwọn ẹlẹ́sìn ni wọ́n yẹpẹrẹ ọba nílẹ̀ Yorùbá wa Yorùbá pọ́n ọba lé púpọ̀ la ṣe ń pè wọ́n ní igbákejì òrìṣà àbí aláṣẹ èkejì òrìṣà. Ṣe rí nípìnlẹ̀ ẹni tí ọba níjọ́ wọn bá bí ọba sínú ìlú kan wọn ò ní bọ́kùnrin ní ẹgbẹ́ bá ti gba èdè rẹ̀ tẹ́ ẹ gbà àṣà rẹ̀ tẹ́ ẹ gba ẹ̀sìn rẹ̀ ó ti dẹrú. Ọba tí ń wí bá ẹrú ni kò ríra rẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Ìjọba gan ní iṣẹ́ láti ṣe wọ́n ní láti ṣe àyípadà ọ̀nà bá ń ṣe ń di ọba ká má máa fi òṣèlú di ọba mọ́. Gbogbo ẹ̀kọ́ ìṣàǹbáyé wọ̀nyí tá a bá dá wọn padà ìṣekúṣe ìwàkuwà làwọn ọba ọmọ wò ní ilẹ̀ Yorùbá nígbà tá à ń pa orírun wa ń tá a fúnra wa ní ìdánimọ̀. Àgídí àrùn níyan kángbọ̀n kánú oko ògbóòrì rẹ̀ lọ́fàyà falẹ̀ kòròkò àrìrà tó gbójú ní pàrókò tewétewé. Adá Ọ̀rúnmìlà ń jó àjogún bí gbogbo ń lépa rẹ̀ kiri ikú ká ẹ mọ́ lépa àwa mọ́ kùsàkùsà nàjà lépa àgbín mọ́ àrùn ká ẹ mọ́ lépa àwa mọ́ o kùsàkùsà nàjà lépa àgbín mọ́ ibi gbogbo ká ẹ mọ́ lépa àwa mọ́ kùsàkùsà nàjà lépa àgbín mọ́. Èwe ń jẹ́ egbò ń jẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́ àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wà àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA herbs and shrub spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA herbs and shrub spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA herbs and shrub spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA herbs and shrub spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Yorùbá Gidi TV. Onílé bí ẹkú ilé ẹ̀yin àgbààgbà ẹkú ètò bọ́mọdé bá jẹ́ àsunkún oúnjẹ àgbà ò sì ní rìn láì wẹ̀wù. Ọlákúnlé Fásùgbà ló kọ mi o. Ẹ káàbọ̀ sórí ètò yìí níkànnì Yorùbá Gidi TV. Ìbà Olódùmarè ìbà gbogbo àwọn tẹ́lẹ̀dùmarè kólé ayé lé lọ. Ẹ káàbọ̀ sórí ètò bàbá mi o. Ẹ ṣeun. Bàbá mi Ifayemi Elebuibon. Ẹ ṣeun. Àwọn ní àlejò pàtàkì tá a ní lórí ètò lónìí. Ẹ bá ń kí gbogbo ọmọ kóòtù òjìbí tí ń wà káàkiri. Mo kí gbogbo ojú tó ń rí wa tó ń wò wá. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Ẹ kú láéláé, ẹ kú àtìgbà ibi tẹ́ rè lẹ́ẹ̀kan. Ẹ kú etí gbọ́ wa lónìí o. Ẹ kú kalẹ̀. Ẹ ṣeun bàbá. Àwọn ọ̀rọ̀ kan ń gbénú mi gbé rùgàrùgà tí wọ́n sì bí yín bàbá nípa ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá ni. Àwọn kan wòye pé àwọn ẹ̀yà kan wà tó jẹ́ pé ẹnu wọn kò nípa pípe Olódùmarè nítorí ẹ̀sìn tí wọ́n ń ṣe nílùú wọn ó pa gbogbo wọn papọ̀. Wọ́n ní ṣùgbọ́n láti ìpìlẹ̀ ńlẹ̀ Yorùbá pé Yorùbá ò lẹ́sìn kan pàtó. Ṣé lóòótọ́ nìyẹn pé àìsí lẹ́sìn kan pàtó wà lára tí ò jẹ́ kẹ́nu Yorùbá ó kò nítorí pé àwọn òrìṣà tí Yorùbá gbé dání pàápàá náà a máa takora ìkan àgbàpọ̀ ń jù kan lọ. Ṣé bẹ́ẹ̀ lórí? Ẹ ṣe kò sí orílẹ̀-èdè tọ́lọ́run dá tí ò fún ní ẹ̀sìn, tí ò fún ní èdè, tí ò fún ní àṣà bẹ́ẹ̀ ṣe máa gbáyé, bẹ́ẹ̀ ṣe máa sìn mí.
tí ìṣòro bá dé bẹ́ẹ̀ ṣe máa ṣe ni kò sí. Bẹ́ẹ̀ náà ni tí Yorùbá ò yàtọ̀. Òrìṣà, àwọn àtọ̀húnrìnwá, àwọn mísàn, àwọn oní Islam, àwọn ni wọ́n dé tí wọ́n dá gbogbo nǹkan rú nílẹ̀ Yorùbá. Ìdí ẹ̀ rèé o. Àwọn òrìṣà tá a ní nílẹ̀ Yorùbá, àwọn ni wọ́n fún wọn lórúkọ míì tí ìṣorúkọ tí wọ́n ń jẹ́. Gbogbo òrìṣà tá a ní nílẹ̀ Yorùbá, àwọn èèyàn tí òrìṣà dá, òun là ń pè lóríṣà. Ní ìgbàgbọ́ ti Yorùbá gan, àwọn tó wá látòkèèrè gan, ẹni òrìṣà dá ni wọ́n. Ní ìgbàgbọ́ ti Yorùbá, Jésù èèyàn tó òrìṣà dá ni, Mọ̀mọ́dù èèyàn tó òrìṣà dá ni. Tó bá jẹ́ pé ìhà bíi ni ẹ bí Mọ̀mọ́dù àti Jésù sí, òrìṣà la máa pè é, torí ó ṣiṣẹ́ ìyanu. Àwọn òrìṣà tá a wá nílẹ̀ Yorùbá yìí, gbogbo wọn ni wọ́n jẹ́ alámòójútó, tí wọ́n jẹ́ òjíṣẹ́ fún Olódùmarè. Gbogbo wọn lolódùmarè rán ní iṣẹ́ kọ̀ọ̀kan. Fún àpẹẹrẹ ní ìsìn, Ọbàtálá òjíṣẹ́ ni, òun ní dá ojú, òun ní dá imú, gbogbo búrebúre 21 ara òòṣà alá ní máa dá, òun náà ń pè ní alámọ̀rere. Olódùmarè ní wá fi èémí sí tí ń fi ń dọlẹ̀, tí ń fi ń di ọmọ. Ògún ó wà nídìí ìdájọ́. Ẹ rí i pé nílẹ̀ Yorùbá tí nǹkan bá rújú, tó bá pé tí mò ń sọ yìí Ògún ń gbọ́, wọ́n á gbà pé nǹkan náà ó dá ń tàn lójú. Èèyàn kì í sì fi Ògún búra èké kó má rí ìdájọ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni Ṣàngó. Ṣàngó náà wà fún ìdájọ́. Ọ̀rúnmìlà ni ẹlẹ́rìí ìpín, tó jẹ́ pé òun ni alákòóso, alámòójútó gbogbo àwọn òrìṣà wọ̀nyí. Ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ti máa ń gbàmọ̀ràn. Tí wọ́n bá kankan bá rú wọn lójú, òun ni wọ́n tọ̀ lọ. Bí wọ́n ṣe ń bá a bọ̀ ni, nígbà tí àwọn ẹ̀sìn wọ̀nyí gòkè dé, òun ni wọ́n fún ẹ̀sìn wa ní orúkọ tí ì ṣe tiẹ̀. Àní ẹ sọ di pé a ní òrìṣà púpọ̀. Àwọn Ìgbò ní you have many gods, so therefore you don't believe in God. God of this, God of that. Àní ẹ sọ di God of this. Ṣàngó jẹ́. Ṣàngó ìṣe gọ́ọ̀dù. Òòṣà lọ, Ọbàtálá, àní ẹ sọ di God of this, God of that. God of Ayọ̀. Bí nínú ti Abrahamic, ṣe bí Mametis wà, Methodist wà, ṣe bí àwọn míì náà tún wà bámbá, ṣé wọ́n yapa síra wọn? Bẹ́ẹ̀ náà ni àwọn oní Ṣaláùdín, Ansarudin, dín ṣé ó yí bóyí Ọbàtálá ṣe wà, Ṣàngó ṣe wà, tó wọn ò yapọ̀, wọn ò sọ pé Olódùmarè kọ́ ni ó rán àwọn. A ní sọ di bí wọ́n ṣe ń pè ó tó ṣẹlẹ̀ nù, kì í ṣe pé ó ṣe wà tẹ́lẹ̀ nù. Nílẹ̀ Yorùbá máa gbà pé àwọn tí wọ́n jẹ́ ọba nínú ìlú, àwọn ni igbákejì òrìṣà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba míì náà sì mọ̀ pera wọn ní igbákejì òrìṣà. Báwo ló ṣe jẹ́ tí wọ́n fi jẹ́ igbákejì òrìṣà? Lẹ́yìn Ọlọ́run, ọba ló tún kàn. Àwọn olóṣèlú, àwọn ẹlẹ́sìn ni wọ́n yẹpẹrẹ ọba nílẹ̀ Yorùbá wa. Yorùbá pọ́n ọba lé púpọ̀. La ṣe ń pè wọ́n ní igbákejì òrìṣà àbí aláṣẹ èkejì òrìṣà. Wọ́n fi ń pọ́n wọn lé ni. Bá a ṣe pọ́n ọba lé tóun, a tún ní àfàró. Tọ́ba fẹ́ máa lọ jù, ó fẹ́ jayé alárátá. tí ó bá fẹ́ máa ṣe pé kò sí ẹlòmíì bí wọ́n ti ṣe, kò ní àfàró. Ó ní ìjánu.
ọba gan gbọ́dọ̀ pé tẹ́ bá ń pè ìwọ ni àwọn náà máa pa wọn ni. Ọba tó bá ní làákàrè kì í ṣe wípé nígbà tá a ti wá pọ́n ọba léhùn àti gbàgbé Ọlọ́run àbí pé ọba ju Olódùmarè lọ. Ṣe rí nípìnlẹ̀ ẹni tí ọba níjọ́ wọn bá bí ọba sínú ìlú kan wọn ò ní bọ́kùnrin ní. Tí ọba wáyé látòdì ọ̀run níjọ́ tó bá wáyé ẹni àṣàyàn nígbà wáṣẹ́ oní nǹkan kan tí máa ń hù láàrin àwọn ọba tẹ́ fi mọ̀ pé ọba lélẹ́yìn. Ìdí ẹ̀ ni wọ́n fi máa sọ pé ọba ò gbọ́dọ̀ mọ sí àtàrí sílẹ̀. Ọ̀rúnmìlà gan ló fi adé bo àṣírí ọba. Adé tó bá ń dé adé ìṣàǹbáyé ni yàtọ̀ sí adé mọ́láńgaran táwọn ọba míì tó ń sín nìsín adé yíndínyíndín. Ọba kì í sábà dé adé lásán. Ọba kì í sì gbọ́dọ̀ sí orí sílẹ̀. A máa ní fìlà kan tó ń pè ní orí ògbófò. Bá a ṣe wá pọ́n ọba lé tá a sọ pé igbákejì òrìṣà ni wọ́n, ni pé a fún wọn láṣẹ, a ṣà wọ́n lẹ́ṣà, a yàn wọ́n ní ààyò láti jẹ́ aláṣẹ lérí ìlú, láti máa darí ìlú. Ọba tó ní àwọn ìṣọ̀ǹgbè alábàáṣiṣẹ́pọ̀. Ọba ò ní ọ̀tún, yóò ní òsì, yóò ní ajagunà, yóò ní gbogbo ìlú kọ̀ọ̀kan ló ní bí wọ́n ṣe to oyè ibẹ̀. Ọba ò gbọ́dọ̀ sọ pé lóòótọ́ wá ní gbogbo tó ẹ bá ti wí ní kábíyèsí iwájú ni àṣẹ wà, ẹnu yín làṣẹ wà. Òun gan gbọ́dọ̀ kó máa tiiri. Tó bá ń ṣe gulegule tí n bá kúkú ti wí náà ni tó bá lọ ṣàṣejù yọ tẹ̀. Àwọn ìgbìmọ̀ kan ti wà tí wọ́n máa ń kó ọba níjànú. Ìjánu yẹn ó wà ń bẹ̀. Àwọn wá rò wípé nígbà tá a ti sọ pé ọba ni pé bígbà tí wọn ò mọ Ọlọ́run mọ̀ pé Ọlọ́run ní kábíyèsí, Ọlọ́run ní, ṣùgbọ́n ó fi àwọn èèyàn kan ṣe aṣojú níbí. Àwa Yorùbá nígbà tí ọ̀làjú dé táwọn olóṣèlú dé ni wọ́n da ipò ọba rú. Tẹ́ bá wo àpẹẹrẹ ìyẹn wo ilẹ̀ Gẹ̀ẹ́sì, ẹ rí pé ilẹ̀ Gẹ̀ẹ́sì la gba òmìnira lọ́wọ́ wọn. Ilẹ̀ Gẹ̀ẹ́sì òṣèlú wọn kò tọwọ́ bọ ipò ọba, wọ́n fi ọba sáyé rẹ̀ gẹ́gẹ́ ni. Gbogbo ìlànà ètùtù tí wọ́n ń ṣe wọn jẹ́ kó dàrú. Ẹ rí pé wọ́n ti da tiwa rú níbí. Gómìnà àbí alága kánsù ní pàṣẹ fọba. Kí alága kánsù lásán kó máa sọ pé kí ọba rí ní kò bójúmu. Wọ́n ti yẹpẹrẹ àwọn ọba wa, wọ́n ti da àṣà wa rú. Àwọn olóṣèlú, àwọn ẹlẹ́sìn. Àwọn ọba náà àwọn náà ò tún wá ṣe àwárí ara wọn kí wọ́n ipò tí mo wà yìí, oyè tí mo jẹ yìí, bí bàbá ńlá mi ti ṣe ni, bí wọ́n ti ṣe ni, àwọn náà wá ń tẹ̀lé ọ̀làjú yẹn ṣòṣòṣòṣò. Wọn kóra wọn láfàrú, kán fara wọn sẹ́yìn, kán ṣàwárí. Ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá dé ọ̀pọ̀lọpọ̀ ààfin nílẹ̀ Yorùbá lónìí ó ti di pòun-yẹkẹ. Ọ̀pọ̀lọpọ̀ oyè míì tó dóyè inú ilé wọn jẹ mọ́, ẹlòmíì tó jẹ́ ó ti kú wọn jẹ míì tó sì lójúṣe tí máa ń ṣe. Ọba pàápàá torí ààfin ọba àtọba àwọn àṣà wọn lẹ́ṣà tó jẹ́ pé wọ́n iṣẹ́ nìkan, wọ́n iṣẹ́ ní àrífín. Èèyàn gbọ́dọ̀ tẹ ojú ẹsẹ̀ ọba mọ́lẹ̀. Láti jọ ẹ súnmọ́ ọba, ẹ rìn mọ́ba, ẹ jìnnà sọ́ba légbè méjì. Ọ̀làjú òjá sí ìrìnà nísìn tó fàánù òṣèlú, ọ̀làjú àtẹ̀sìn tí ń dà wá láàmú. Ṣùgbọ́n ọ̀làjú yẹn ṣe wá láǹfààní bó tiẹ̀ jẹ́ pé ó láwọn àkùdé
tó mú wá. A ti rí ọba kan tó sọ wípé kò yẹ kí àwọn lọ́balọ́ba ó wá máa bọ òrìṣà nítorí pé òun gbà pé inú Ọlọ́run ò dùn sí. Ó wá tọ́ka sí pé bó ṣe ń ṣàlàyé ẹ̀ bí ẹni pé àwọn ọba tó ń tọ òrìṣà, tó ń bọ òrìṣà, tó ń tọ òrìṣà lẹ́yìn, wọn ò rí Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀gá ògo jùlọ. Ìyẹn bẹ́ẹ̀. Ó tún wá kábíyèsí tún wá sọ débi kan pé àwọn ọba tí wọn ò lajú tébi ń pa pé yẹn ló ń fà á tí wọ́n fi ń tọ òrìṣà lẹ́yìn. Ṣó yẹ kí lójúmọ́ tó mọ́ lónìí náà ṣé dandan ni fún ọba aládé ilẹ̀ Yorùbá kó máa ṣe ti òrìṣà? Ṣé rí ọba tí ń sọ báwọn nígbà tí kò mọ nǹkan tí ń ṣe tàbí tí ò mọ nǹkan tí ń sọ. Ọba Olúwo tilẹ̀ Ìwó ni ó sọ̀rọ̀ yẹn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ nípìnlẹ̀ pé kò sí orílẹ̀-èdè tọ́lọ́run dá tí ò fún ní àṣà àti ṣe tiwa, èyí tí wọ́n dá fáwa làwa ń ṣe. Tí wọ́n bá ní ọba ilẹ̀ Yorùbá kó má ṣe ìṣẹ̀dálẹ̀ rẹ̀, ṣé ìṣe oníṣe ni kó máa ṣe? Nígbà tẹ́ bá ní kí n má sọ èdè àbínibí mi, ẹ ti sọ dẹrú. Ẹni tẹ́ bá ti gba èdè rẹ̀, tẹ́ ẹ gbà àṣà rẹ̀, tẹ́ ẹ gba ẹ̀sìn rẹ̀, ó ti dẹrú. Ọba tó bá jẹ́ ọba ilẹ̀ Yorùbá tó bá gẹ́gẹ́ mo ṣe lọ tó bá ṣe àwárí tó bá ṣe àwárí ara rẹ̀, yóò mọ̀ yìí pé nǹkan ìṣẹ̀dálẹ̀ òun ni tòun. Tó bá ń ṣe ti ilẹ̀ Gẹ̀ẹ́sì lónìí, tó bá ń ṣe ti ilẹ̀ Arábíkì, ìṣe níṣe ni. Tó bá kò síbi tó tún lọ ṣe tí ó bá ti ṣe tiẹ̀, ìṣe oníṣe ni, ìwà oníwà ni. Torí Arábíkì ní tiẹ̀. Kí ni ṣe tí Arábíkì ò sọ wípé ìṣe Yorùbá làwọn mọ̀ ṣe? Ọlọ́run wà láyé Ọlọ́run, wọn kò sí nǹkan tó yín jẹ rẹ̀. Olódùmarè ni ọ̀gá ògo fún gbogbo nǹkan. Nígbà tí wọn ò tí ì mú Arábíkì, Islámíkì, Abrahamíkì dé, wọ́n ń pè é, ó ń dá wọn lóhùn ní ìlànà tí ètò wọn sọ pé kí wọ́n má ṣe mọ́. Nǹkan kan ò dé kó já díjú kí wọ́n má yanjú ẹ̀. Tó á jẹ́ pé ẹni tẹ́ ẹ bá ti gba ìṣe rẹ̀, tẹ́ ẹ gba àṣà rẹ̀, tẹ́ ẹ gba èdè rẹ̀, ẹ ti sọ dẹrú. Ọba tí ń wí bá ẹrú ni, kò ríra rẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Tó bá ríra rẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá, yóò mọ̀ yìí pé ìṣe oníṣe, ìwà oníwà ni ó máa bí sílẹ̀. Òṣèré nù. Pẹ̀lú bí kábíyèsí ọba Olúwo tilẹ̀ Ìwó bó ṣe ti máa ń tẹnumọ́ fún àwọn ọba àtàwọn èèyàn nínú wáàsí tó ń ṣe wípé kí wọ́n padà sọ́dọ̀ Ọlọ́run, kí wọ́n fi tòrìṣà lẹ̀. Ìyẹn ti wá mú kí ọ̀kan lára àwọn tí máa ń gbé orí ayélujára sọ̀rọ̀ ṣẹ̀fẹ̀ ṣe wàásù tí orúkọ ẹ̀ ń jẹ́ ọba Solomoni kò náà wá sọ jáde síta. Ó wá ní Ọlọ́run fi hàn òun wípé ọba Olúwo tilẹ̀ Ìwó ni Èdùmàrè rán sí ayé báyìí láti tọ́ àwọn ọba ilẹ̀ Yorùbá sọ́nà, láti kọ́ wọn wípé Elédùmarè nìkan ni wọ́n gbọ́dọ̀ mọ jọ́sìn fún. Ìyẹn ení. Èkejì ni pé àwọn òrìṣà tí wọ́n ń bọ lọ́tùn lósì wípé òun ló ṣokùnfà ẹgbẹ́ òkùnkùn tí àwọn akẹ́kọ̀ọ́ ń ṣe, èyí tán pè ní cultism, pé òun ló ṣokùnfà fífi èèyàn rúbọ, pípààyàn, ṣíṣògùn owó, lílo ẹ̀yà ara èèyàn, wípé òrìṣà ló fà á. Ẹ̀yin gẹ́gẹ́ bí babaláwo, ojú wo lẹ fi wọlé? Ṣé rí ẹni tí ó bá ti máa jogún kógún, ìtàkìtà ni ó máa pa. Kò sí ààfin tí kò ní ìlànà tí a fi joyè. Kò sí ààfin tí kò ní ìdánilẹ́kọ̀ọ́. Òun náà là ń sọ, wọ́n ń pè ní ìpèbí, wọ́n ń pè ní ìlòfì, wọ́n ń pè ní ìlérò níbòmíì.
ṣùgbọ́n nígbà táwọn àtọ̀hún ìwà táwọn wí ìdé náà ni wọ́n dá gbogbo ẹ̀rù tí wọ́n jẹ́ kó bá wọ ìlòfì mọ́ ní tí wọ́n ń ṣe nílòfì tí wọ́n ń ṣe ní ìlérò tí ọba bá ti jẹ ọba gbọ́dọ̀ mọ ìtàn ìṣẹ̀dálẹ̀ ìlú ọba gbọ́dọ̀ mọ oríkì gbogbo àwọn tó ti jẹ ọba lọ inú ààfin kọ̀ọ̀kan àwọn yàrá kọ̀ọ̀kan wà ń bẹ̀ yàrá tí wọ́n kó adé sí ó ṣe gbọ́dọ̀ wọbẹ̀ yàrá tí ilé àṣẹ wà àwọn òòṣà tó bá jẹ́ alálẹ̀ ìlú ibi tí wọ́n gbé sí wà ń bẹ̀ orò tí wọ́n máa ń ṣe fún àwọn ọba ìrónilágbára tó jẹ́ pé èèyàn kì í sábà déédéé perí ọba tẹ́ bá perí ọba míì bá orí ọmọ fóńtàn ní ìrónilágbára tí yóò ti gbà ó ti di níjọ́ tí ọba bá dé ara ọba òun gan mọ̀ pé ó ti yí padà kúrò ní èmi àti rẹ ó ti kúrò ní. òun gan ti dòòṣà. nígbà tá a ṣe gbogbo èèyàn mọ́ èyí tí ń sọ pé ẹ̀sìn ìbọ̀rìṣà ló dá tẹ́ ń pè ní kóòtù sílẹ̀ irọ́ ni ó ń pa orílẹ̀-èdè wo ni ò ti ní kóòtù. kò sí. ṣé kò sí kóòtù ní England. ó wà ń bẹ̀. ṣé wọn ò ṣe kírísítẹ́nì ń bẹ̀. wọ́n ṣe. ṣé ò sí kóòtù ní India ṣé ò sí ní Amẹ́ríkà ó ṣe wá jẹ́ pé ẹ̀sìn Yorùbá ló dá kóòtù ilẹ̀ ń bí irọ́ ni ó ń pa àwọn elétekéte láti lè téèyàn bá jójú lówó ọmọ ọkọ kò yẹ kó rí ìran tó bá ríra rẹ̀ tó bá gbé ara rẹ̀ tó di ara rẹ̀ mú gbà èèyàn dúdú ni mí bí ìran mi ti ṣe nì kò ní máa ṣèṣe oníṣe kò ní máa wọ níwà ara àwọn tí à ń sọ pé wọn ìṣojúlówó ọmọ Yorùbá onú pé gbogbo èdè tá ń pè ìṣeré nù. ẹ ṣeun bàbá àwọn kan ní ó yẹ káwọn túbọ̀ mọ̀ púpọ̀ sí nípa orúkọ kan tí wọ́n ń pè ní Ọ̀rúnmìlà àwọn kan mọ̀ pé ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀run ló mẹ́ni tí ó là nínú ìgbàgbọ́ Yorùbá nípa Ọ̀rúnmìlà ta lọ̀rúnmìlà ṣé ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀run ló mẹ́ni tí ó là. orúkọ òjíṣẹ́ Olódùmarè ni Ọ̀rúnmìlà ọ̀run ló mọ ẹni tí ó là àbí láti ọ̀run ló ti mọ ẹni tí ó là ìtumọ̀ Ọ̀rúnmìlà ni ìdí rẹ̀ náà sì ni pé Ọ̀rúnmìlà yìí òun ni òjíṣẹ́ tí Olódùmarè rán wá òun ni alákòóso gbogbo àwọn òrìṣà ìwé bí wọ́n ṣe ń kò sẹ́sìn tí ò níwèé wọ́n kọ ọ́ lẹ̀ wọn ò kọ ọ́ lẹ̀ ìwé tó Olódùmarè gbé fún Ọ̀rúnmìlà ní Odùfá 256 ìní sáptà rẹ̀ nínú ẹsẹ̀ Ifá yìí gbogbo nǹkan téèyàn bá fẹ́ mọ̀ nípa ayé nípa ọ̀run bẹ́ẹ̀ fẹ́ mọ ìmọ̀ sáyẹ́ǹsì wà ń bẹ̀ geography wà ń bẹ̀ ìwòsàn wà ń bẹ̀ literature wà ń bẹ̀ nínú ẹsẹ̀ Ifá bẹ́ẹ̀ ṣe tẹ ìlú kọ̀ọ̀kan dó nílẹ̀ pé ẹ bá wá sí Bíbélì láti Genesis the Revelation ṣe lè rí Adó Ẹ̀wí ń bẹ̀. Adó Ẹ̀wí. pé kìnnì kan ló wá ṣẹlẹ̀ nígbà tí Jésù tó kúrò ní Gálílì láàrí Násárẹ́tì. ṣe lè rí Syria ń bẹ̀. Syria wà ní Bíbélì. Bethlehem. ó wà ní Bíbélì. bẹ́ẹ̀ gbogbo ìtàn ilẹ̀ Yorùbá láti Òtúfẹ̀ Ọ̀yọ́ ni o ní gbogbo ẹ̀rẹ́ máa rí nínú ẹsẹ̀ Ifá àdífá fọ́rúnmìlà ń ti o ìkọ̀lé ọ̀run kò wá kọ̀lé ayé ìkọ̀lé náà ń bẹ ní kọ̀lé ọ̀hún Adó Èkìtì Ìjẹ̀rò Òtúfẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ ọmọkọ́ tí kẹ́lẹ́ mọ̀ pé wọ́n gbogbo òtàn tẹ́ kọ́ nínú Bíbélì ẹ̀ rí i pé àyíká ibi tí ìnáwó ìtàn bẹ̀ lọ́wọ́ à ń bẹ tẹ́ bá wo Kùránì gbogbo ń tó ṣẹlẹ̀ ní Síríà nígbà ìnáwó à ń bẹ Olódùmarè ti fún kálukú ní gbogbo nǹkan rẹ̀. àyíká tí wọ́n àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ níbẹ̀ so bẹ́ẹ̀ náà ló wà ní Odùfá àyíká tí wá àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀. bó ṣe rí nu káwa mọ̀ wá mú ìṣẹ̀lẹ̀ Bethlehem ká mọ̀ wá fi wé ti Ọ̀yọ́ ń bì sọ́jọ́ra wọn. Òkè Síónì
àwa sí náà sì lókè tí a ń bí o. òkè mọ̀pọ̀, òkè arẹrẹ, òkè olúmọ, òkè ìta àbí kí náà ń pè ní Èkìtì. odò Jordan àwa náà lódò tí a ń bí o. Ẹ̀rìn Ìjẹ̀ṣà. odò tiwa kò jẹ́ nǹkan kan. Omi Olúmẹrìn. kí ni omi Ọ̀ṣun Òṣogbo ó lè ṣe tí omi Jordan ń ṣe? àìmọye èèyàn ni omi Ọ̀ṣun ti fún lọ́mọ. nígbà tán gbé tiwọn dé wọ́n bẹ̀rẹ̀ àwa náà wá jọ tiwa lẹ̀ tiwa ò jọ wá lójúmọ́. wọ́n sì mọ̀ọ́mọ̀ wọ́n jókòó rẹ̀ ni pé tí àwọn ò bá máa ba gbogbo nǹkan tiwa yìí jẹ́ àní lè gbà tiwọn. pé nígbà táwọn bá ń pọ́n tiwọn lé tí wọ́n bá ń pè èyí tí tẹ̀ ń ṣe nǹkan dáa kínní lásán ni táwa náà sì gbà ni ẹ fi sọ pé ẹni abíyan bí èwù wọn ẹni ẹlẹ́ni ní yá wọn lára. àwa tá a jẹ́ adúláwọ̀ tá a jẹ́ èèyàn dúdú ni kí a mọ̀ sọnù kí a dira wa mú ká ṣe àwárí ara wa ní nǹkan àyíká wa gbogbo tó lódùmarè fún wa. lódùmarè dá wa pé ká má gàrùn wọ ọlá ọlọ́lá. kò sí nǹkan tí à ń wá lọ òkèèrè táàrí ní ọ̀dọ̀ wa ń bì. gbogbo àwọn tó máa fi fẹ́ fẹnu bà nǹkan tiwa jẹ́ tá láti máa pọ́n tòkèèrè lé ni wọ́n ń sọ gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ. torí pé ẹni tí ó bá ti jogún ogúnkógún ìtànkìtàn ni ó máa pa. ẹni tí ó bá sì kọrin bí olórin tó bá kọrin bó lórin ti kọ́. wọ́n gbà olórin tó dá orin rẹ̀ tó ń mú wá látọ̀pọ̀lọ rẹ̀ tó wá fẹ́ kọ tó wá ń kọ ní kọkúkọ. bó ṣe jẹ́ ni. kí ni tó yẹ kí àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ó mọ̀ nípa ìgbélárugẹ àṣà àti ìṣe Yorùbá àti pé kí ló yẹ ká wò nípa ẹ̀sìn àti àṣà torí ọ̀pọ̀ ń wò pé méjèèjì ó kàn fara pẹ́ra ni kì í ṣe kan náà. ẹ̀sìn àbẹ́sìn. ẹ̀sìn àtàṣà. ṣe rí ní tí mo ti sọ lẹ́ẹ̀kan ìṣòro tá a ní pẹ̀lú àwọn lọ́balọ́ba wa òun náà ni àṣà ọ̀làjú ẹ̀sìn ọ̀làjú àtàwọn olóṣèlú. nípìnlẹ̀ ẹ rí i pé kò síbẹ̀ tí sọ ìtàn ilẹ̀ Yorùbá lọ sọ́bọ̀ tí ó bá ti jẹ́ Ifẹ̀ Ọ̀yọ́ ní ọ̀jẹ̀. tí ó bá ti jẹ́ Ifẹ̀ àwọn olórí àwọn àmọ̀ tá a ní nílẹ̀ Yorùbá nù. tẹ́ ẹ bá sì wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran tó bá kan bá a ní Ọ̀yọ́ làwọn àti àwọn ti wá. tẹ́ ẹ bá tún wọ ẹlòmíì Ifẹ̀ ni àwọn ti wá. ṣé ọ̀làjú wa jẹ́ ká forí fún Fẹ̀mọ́ sọ fẹ́ jẹ́ ká gbà fún Fẹ̀mọ́ ṣé ọ̀làjú fẹ́ jẹ́ kí wọ́n àbẹ́ ẹ̀sìn sọ fẹ́ jẹ́ kí wọ́n pọ́n Ọ̀yọ́ lé mọ́. aláti padà sí ẹsẹ̀ àárọ̀ kọ̀rọ̀lú nílùú tí ń bà jẹ́ wá. gbogbo àwọn lọ́balọ́ba ìjọba gan ní iṣẹ́ láti ṣe. wọ́n ní láti ṣe àyípadà ọ̀nà bá ń ṣe ń di ọba kán mọ̀ mọ́ fi òṣèlú di ọba mọ́. pé ọmọ ẹgbẹ́ wa ni òní èèyàn àwọn ní oṣù máa pàṣẹ fún torí àwọn ní fún lówó oṣù. wọn ìfọba lówó oṣù ń jọ àwọn aráàlú wọ́n máa ń sin ọba ni. nígbà tó ti di pé à ń fún ọba lówó oṣù wọ́n ti sọ ọba di òṣìṣẹ́ civil servant. ìdánilẹ́kọ̀ọ́ gbogbo ọba kọ̀ọ̀kan ló ní ìdánilẹ́kọ̀ọ́ bá a ṣe ń sọ̀rọ̀ láwùjọ tí gbogbo òlú bá pé tẹ́ bá sí pàǹpá pé kábíyèsí tẹ́ jáwé tẹ́ ọba sì gbọ́dọ̀ yọjú sí wọn. tí ẹ bá sì tí gbogbo òlú bá dàrú pé àfẹ́ ọmọ o a máa lọ ní o àfẹ́ ọba ó níbi tó bá máa lọ nínú ààfin tí ó ti lọ pe gbogbo àwọn alálẹ̀ ẹ má jẹ́ ìlú yóò dàrú mọ́ lórí tí ó pe gbogbo wọn tí nǹkan ó sì yí padà. nígbà tá a wá ní Jésù ní kí wọ́n máa lọ pé Muhammadu ní kí wọ́n máa Muhammadu wá jẹ́ ìran àfọbàjẹ wọn níbí. ìyàtọ̀. nípa ọba lóòótọ́ àwa inú ayé ọ̀làjú yìí náà la wà. àwọn India wọn ò fi àṣà wọn wọn ò fi ẹ̀sìn wọn sílẹ̀. tẹ́ bá wo Japanese tẹ́ bá wo Chinese
àjọ ń gbáyé ọ̀làjú yìí náà ni àwọn kò yàn gbogbo nǹkan tí wọ́n kéré ó sì wá jẹ́ pé ọmọ tiwa nìkan náà ní wá bàbá. àwọn ọba nílò ìdánilẹ́kọ̀ọ́ píparẹ́ tí wọ́n ti pa à ń lọ sílùú Òfìrẹ́ à ń lọ gbàdánilẹ́kọ̀ọ́ nítorí pé ó lòdì sí abrahamiki ó lòdì sí islamiki ní ìwàkiwà ìṣekúṣe ló dé àwùjọ àwọn ọba mọ báàbù ara rẹ̀ ọba mọ ẹni tó ń jù lọ ọba mọ ẹni tó ń jẹ́ ọ̀gá fún ó sì mọ ẹni tó wà lábẹ́ òun ní ìpìlẹ̀ ó níye ìlú tí ń sin ọba mi ìgbèríko bíi wọ́n mú sìn wá ìgbèríko bíi ní ìsìn ní fílẹ̀dì mi lè sọ pé wọn ò lọ sọ́dọ̀ ọba tó jẹ́ olúùlú wọn ní ìsìnkú kọ́mọ sí tiẹ̀ náà mọ̀ sí tiẹ̀ wọn ò gbọ́dọ̀ dá lásàájọ́ ní ìsìn gómìnà ní ń pàṣẹ fọba alága kánsù ní ń pàṣẹ fọba torí pé tí ọba ti ṣe tiẹ̀ wọ́n yọ lóyè àwọn ìlú àwọn ìjòyè wà tí yọ ọba lóyè ń jọ̀hún bó bá ti láṣẹ tó bá ti kàrámọ̀ wọn tó tá a gbé wọn tó ó ní àròkò tí wọ́n pa sí ọba tí ọba tó bá di pé nǹkan lè dójú ẹ̀ pé kó tó di dọ́là yìí àfẹ́ ọmọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ ká pọ́n ti dá wa nù àwọn tí wọ́n tún wà lórílẹ̀‐èdè míì káàkiri àwọn òpa tí wọ́n ń káwọn ọba máa gbàdánilẹ́kọ̀ọ́ bá a ṣe hùwà bá a ṣe sọ̀rọ̀ láwùjọ ijó jíjó ọba gbọ́dọ̀ létí ìlú àwọn onílù ní bí ọba bá wà ní inú ààfin ní yẹ̀wò àwọn onílù wà lágàjù bálejò kan bá ń wọ́ bá bọ̀ lágbájá ọmọ lágbájá ogún àwọn onímọ̀ sọ pé ìdè ọbọ̀ ṣòkòtò a kì í fi ó gbọ́dọ̀ lè gbọ́ ohun tí ń wí tí ọba bá wà láwùjọ tó bá rí pé ilẹ̀ ń lọ yìí nǹkan kan àwọn onílù náà mọ̀ sọ fún ọba ilé tó lọ ìdè ọba gbọ́dọ̀ gbọ́ ọba mélòó ní múlù lọ sí òde àwùjọ nísìn ṣé gbọ́lù ṣé máa jó mélòó ọba lọ́mọ jó gbẹ̀dú ní ẹ̀lù ń bò mí dòdò ní wọ́n lù fẹ́ lómi wọn ò máa jó bá a ṣe gbọ́wọ́ ọwọ́ tá a fi mú rúkẹ̀ bá a ṣe sọ̀rọ̀ bí ìjòyè bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá sọ ó ṣe gbọ́dọ̀ dá sọ̀rọ̀ bí gbogbo òru bá dé ọ̀rọ̀ tẹ́ ẹ bá ọ̀pọ̀ sọ níyẹ̀wò ó yàtọ̀ tí ọ̀rọ̀ tí gbogbo èèyàn bá pé báyìí tí gbogbo ọ̀tọ̀ tún ọ̀rọ̀ tí ọba sọ tí gbogbo èèyàn kì í sunkún dáàfin kó sunkún jáde ńbẹ̀ ọba gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ tí ó bá onítọ̀hún sọ ọba gbọ́dọ̀ lè mọ tí ó fi rẹ̀yàn lẹ́kún gbogbo ẹ̀kọ́ ìṣàǹbáyé wọ̀nyí tá a bá dá wọn padà ìṣekúṣe ìwàkuwà làwọn ọba ó máa wù ọba ò gbọ́dọ̀ jẹun láwọn ẹ gbọ́dọ̀ rí ẹnu ọba ọ̀rọ̀ ló bá ti jẹun. ẹ tún ní wò gbọ́dọ̀ rí orí ọba náà. kì í ṣe gbogbo òde tí a bá pe ọba sí ló gbọ́dọ̀ máa lọ ọba amúra tí wọ́n ti kólù síta kó nǹkan sí kínní mo lọ sí ọ̀dọ̀ ọba Ọọ̀ni tí ó gbéṣẹ́ Olúbùṣe lọ́dún kan wọ́n ń ṣe ọdún ọlọ́jọ́. ọba Síjúwadé. òun náà ni wọ́n pè ní Olúbùṣe rí ogun bẹ́ẹ̀ ni. ó wá tó àsìkò tó yẹ kí ọba ó jáde tó gbogbo èèyàn tí ń lọ tẹ́ ń bọ̀ tẹ́ ń ṣe tó bá ní wọ́n ní kó wọn mọ̀ jáde ní àwọn tí ń sọ̀rọ̀ fún un wọ́n ní kó wọn mọ̀ jáde wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń jó àsìkò ó dìgbà tó bá tó gbọ́ tẹ́ bá lọ bá ọba Síjúwadé sọ̀rọ̀ pé nǹkan báyìí mo fẹ́ kẹ́sì tí ọba tí ì gbọ́ ohun tí máa gbọ́ bí kò ní ṣe nǹkan. ọba gbọ́dọ̀ ṣe ara rẹ̀ dínà jẹ́ tiwa ní tiwa. kì í sàǹtà. kì í ṣe pé ká máa wo ìṣe oníṣe ká mú ìṣe ti Arabian ká sọ pé ìwà Arabian ìṣe Arabian là á máa ṣe ìṣe Abrahamic Bethlehem Jerusalem là á máa ṣe ìṣe oníṣe ìwà oníwà ni ní ilẹ̀ Yorùbá nígbà tá à ń pa orírun wa ohun
tá a fúnra wa ní ìdánimọ̀ àní tá a fi lè tẹ́ bá ti rí India rẹ ti mọ̀ pé India ni. pẹ̀lú aṣọ ẹ̀. ó gbà wọ́n fi India ṣe olórí prime minister London ìjọ tí ó wọ house number 10 ṣé bẹ́ẹ̀ rí nǹkan tó ṣe ṣé bínú ayé ọ̀làjú náà lájọ wà gbogbo nǹkan ó tò wọ́n sí ẹnu ọ̀nà kó tó wọ inú ilé tí ó wọ̀ tó bá jẹ́ ọ̀dọ̀ wa ń bì ní wọ́n ní ń ṣe bọ̀rìṣà ni ilẹ̀ Gẹ̀ẹ́sì ni wọ́n ní ṣe bọ̀rìṣà ni kò yẹ káwa náà lè tijú tiwa nígbà wọn sọ̀kú Elizabeth ṣe àgbò ẹran gbogbo nǹkan tí wọ́n mú tó bá tẹ àbá wa sí wa ń bì àwa ti dolóòṣà ni kò sí kí náà wá burú tá a bá tẹ̀ wá dolóòṣà gan torí pé àwọn èèyàn torí ṣàdá Jésù gan òòṣà ni Jésù lọ́dọ̀ tiwa òòṣà ni Muhammadu ẹni torí ṣàdá ni wọ́n. tó yàtọ̀ sí àwọn èèyàn yòókù. mo ṣe rí mi. nígbà tí ẹ̀ ń bá ọ̀rọ̀ bọ̀ lẹ́ẹ̀kan ẹ jẹ́ kó rí mọ̀ pé ẹni tí ó bá jẹ́ ọba látijọ́ bí wọ́n bá bí ìjọ́ tí wọ́n bá bí ọba nínú ìlú kan gbogbo ọmọ yòókù tí wọ́n bá bí lọ́jọ́ náà obìnrin ni wọ́n jẹ́ wọn ní bí wọn lákọ. òun ní ọjọ́kùnrin. òun nìkan ní ọjọ́kùnrin. ẹ tún jẹ́ ojúmọ̀ pé ọba gbọ́dọ̀ máa ṣe orí ẹ̀ lọ́jọ́ ní gbogbo ìgbà ayé ò gbọ́dọ̀ máa rí orí ọba ń ta ṣùgbọ́n àwọn kan wá ń pé kò sáburú ń bẹ̀ nítorí pé lẹ́nu àìpẹ́ yìí ní ọba kan ni ó gbé orí síta tí wọ́n sì tún yà ní fídíò nínú ìrìn àjò tó rìn lọ sí ilẹ̀ mímọ́ ìyẹn wá jẹ́ káwọn èèyàn kan máa sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn kan ń pé kò sí tó burú ń bẹ̀ ṣé èèwọ̀ kan wà níbi kí gbogbo aráyé rí orí ọba níta. èèwọ̀ wà ń bẹ̀ nínú ilé pàápàá ọba gbọ́dọ̀ ní adé fìlà pẹ́ẹ́kí tí ọmọdé jẹ́ ń pè ní orí ògbófo àìbọ̀wọ̀ fún àṣà àti pé ọba tí wọn ò bá ti rú láti lẹ̀ tí ọba ti gba gbogbo ìlànà tá a wí kọjá ìṣekúṣe ni ọmọ ṣe ìṣekúṣe ìwàkiwà ẹni tá a mú wọ tá a dá lẹ́kọ̀ọ́ tá a mú síbì kan fóṣù mẹ́ta tá à ń fún nídánilẹ́kọ̀ọ́ tí ẹni tó lọ yunifásitì tó kàwé tó gboyè ṣé wàá fẹ́ fi wé ẹni tó jẹ́ pé primary ló kà. rárá o yóò yàtọ̀. ìwà tí ẹni tó gba yunifásitì jáde ó mọ̀ wò ṣé ni ẹni tó ka secondary ó mọ̀ wò. èdè tí ó máa sọ ṣé àwọn ọba tẹ́ ẹ bá ti rí tó ń ṣèṣekúṣe tó ń hùwàkiwà wọn lẹ́kọ̀ọ́ wọn dá wọn lẹ́kọ̀ọ́ pé bá sì dá wọn lẹ́kọ̀ọ́ á jẹ́ pòun gan ni ò gbẹ̀kọ́ ẹni tí ọba sì gbẹ̀kọ́ ìṣekúṣe ìwàkiwà ni ó mọ̀ wù ọba ò gbọ́dọ̀ jẹun láwùjọ ọba ò gbọ́dọ̀ ṣí orí sílẹ̀ láwùjọ pàápàá nínú ilé àwọn ìwọ̀ tó rọ̀ mọ́ bá pọ̀ bá a ṣe sọ̀rọ̀ bí ọba ṣe gbọ́dọ̀ dáhùn sọ̀rọ̀ ọba gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ bá a ṣe ijó ìrùkẹ̀ ọwọ́ tá a fi mú rùkẹ̀ bó bá fẹ́ wọ inú ibìkan bó ṣe gbọ́dọ̀ wọ̀ gbogbo nǹkan tí ọba tí ọba ti gba gbogbo ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí ìṣekúṣe ni ìwàkiwà ni. ẹ ṣeun púpọ̀ àmọrírì àsìkò tí ẹ fi sílẹ̀ fún wa láti bá wa jíròrò nípa àṣà Yorùbá ẹ̀sìn Yorùbá àti ìgbàgbọ́ Yorùbá nípa àwọn òrìṣà tó túmọ̀ sí pé ẹ̀yin jẹ́ kó di mọ̀ fún wa pé àwọn òrìṣà jẹ́ àwọn tí wọ́n ti gbé inú ayé yìí rí tí Èdùmàrè ṣàdá láyé ọ̀tọ̀ lára ọ̀tọ̀ ẹ ti jẹ́ kí yẹn yé wa ẹ sì jẹ́ pé wá pé Èdùmàrè ni ọ̀gá ògo lórí gbogbo ìṣẹ̀dá ayé. ìbéèrè míì tún ni pé àwọn ẹlẹ́sìn Kristẹni jẹ́ kó di mọ̀ pé nínú Bíbélì àwọn àsọtẹ́lẹ̀ kan wà tí wọ́n ti sọ wípé yóò ṣẹlẹ̀ nígbà tó bá yá tó sì ti ń ṣẹlẹ̀ báyìí àtàwọn míì tí wọ́n ní yóò ṣẹlẹ̀ nígbà tí àsìkò bá tó tí ò tí ì ṣẹlẹ̀. nínú Kùránì náà àwọn mùsùlùmí gbà pé Kùránì ti sọ àsọtẹ́lẹ̀ àwọn ànábì kan sọ àsọtẹ́lẹ̀ tí ó ṣẹlẹ̀
nígbà tó bá yá ìmíì tí ń ṣẹlẹ̀ báyìí ìmíì sì máa ṣẹlẹ̀ tó bá yá. Ǹjẹ́ ní odù Ifá tàbí Ifá náà ní àwọn àsọtẹ́lẹ̀ nípa ayé wa yìí tàbí nípa ẹ̀sìn tàbí nípa ọjọ́ iwájú? Àṣẹ. Àsọtẹ́lẹ̀ pọ̀. Mo lè fi kámọ́tì ẹ̀sẹ̀sẹ̀ tó máa ń wá káàkiri. Mo lè fi àpẹẹrẹ ìgbà tí mo wà ní kékeré. Ìyá mi, bàbá tó bí ìyá mi, Araba ni bàbá mi, olórí àwọn babaláwo nílé Amóbí Orógùn l'Óṣogbo. Bàbá ìyá mi jẹ́ Araba tó pẹ́ gan-an. Wọ́n wá ń dá Ifá lù ní ọjọ́ kan. Odù tó wá jáde, ẹni tó wá jẹ́ Ojúgbọ̀nà ni máa dá Ifá fún ìlú. Bàbá ìyá mi jẹ́ Araba kí àwọn ìlú tó dé. Ló wá ń sọ fún bàbá ìyá mi ló sọ̀yún fún mi o. Wípé bàbá, odù Ifá tó jáde yìí, àwọn ìran tí ń bọ̀, nǹkan burúkú máa ń bọ̀. Pé báwa ṣe ń fárí, wọn ò ní fárí mọ́ o. Àwọn ọmọbìnrin ọmọ ò ní tí ì máa sọ láyà wọn, wọ́n ti máa lọ́kọ. Ojú ilé làwa bá wọlé. Àgànná ni àwọn tí ń bọ̀ ni wọ́n fẹ́ fòwọ̀lú o. Olè yọ pọ̀ jù sí bí olè ṣe wà yìí o. Pé olè ọmọ dá o. Ó wá ká Ojúgbọ̀nà Àdìó ni wọ́n ń pe bàbá yẹn. Ó ká lára ló ní nǹkan burúkú ní kíní ìbá. Ní bàbá ìyá mi wá dá lóhùn pé Ojúgbọ̀nà Àdìó báwo ó ti kú òǹbẹ ńgbà náà. Gbogbo èwo lè tọ́ wá múra kankan ní burúkú ni nǹkan tí ní sùúrù àwọn ó ti lọ. Àwọn tí ẹ bá wà ń bẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ti ṣe. Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, mo wà bí ọmọ ọdún 12. Wá tẹ̀lé ìyá mi wá sí ilé wọn, ilé bàbá wọn. Ilé Olúọdẹ Atúnrúkú ni màmá mi ti lọ́kọ. Bàbá rẹ̀ tó bí Araba tí mò ń sọ, Araba Amóbí Orógùn. Ilé ní Òṣogbo lónìí, tẹ́ bá lẹ́ ń lọ ilé Araba, ibẹ̀ ni wọ́n ò mọlé ní ilé Araba ju Araba 15 sì ti jẹ lẹ́yìn ìgbà náà tó jó. Ṣùgbọ́n ibẹ̀ náà mọ̀ nílé Araba. Torí pé bàbá yẹn babaláwo gidi ní ó sì pẹ́ lórí. Èmi wà ń kékeré. Wọ́n ń ṣe ọdún Ọya. Ọlọ́ya ni ìyá mi. Ọlọ́ya ni bàbá tó tún bí bàbá mi. Obìnrin kan àwòrò ó wá ru ọpọ́n Ọya. Wọ́n gbé èsè ọpọ́n Ọya sí ilé. Wọ́n wá ń lùlù wọ́n sí. Obìnrin bá bú sẹ́kún. Èmi wà ń kékeré. Ní bá ń sunkún ní ó ní wọn ò ní ṣe gbogbo tá à ń ṣe yìí mọ́. Ó ní ẹ wò ó ní wọ́n ń jó ẹ̀kú eégún ni wọ́n ń jó náà. Ó ní wọ́n ti kó òòṣà dànù. Ó ní wọ́n kó dànù. Ó ní wọn ò ní ṣe tá à ń ṣe yìí mọ́. Wọn ò ní ṣe mọ́. Ó ní wọ́n máa bú èmi wà ń kékeré. Ní wá ń sunkún bí sáà ń sunkún ó ní nǹkan ti dé o, ó lè má dé o. Ó láwọn ní ẹ̀tù yìí, àwọn ní ẹ̀tù lẹ́lẹ̀ yìí o. Ó ní wọn ó ní ẹ ti wọ̀lú. Ó ní ẹ. Mo wà bí ọmọ ọdún mi nígbà tí ìyẹn wá ṣẹlẹ̀ mo ní àṣẹ lóòótọ́ ni. Àwọn àsọtẹ́lẹ̀ yẹn ló wá ń ṣe yìí. Kò sì jẹ́ mi. Tó túmọ̀ sí pé àwọn àsọtẹ́lẹ̀ oríṣiríṣi nípa ọjọ́ iwájú ló ti wà. Ṣùgbọ́n ó kàn jẹ́ pé kò sí àǹfààní kí wọ́n kọ sínú ìwé ni. Torí ìbá jẹ́ pé nígbà náà àwọn èèyàn àkọsílẹ̀ ti wà fún. Wọ́n á máa gbé yẹ̀wò lásìkò yìí wípé lọ́dún báyìí níbi ẹgbẹ̀rún ọdún kan sẹ́yìn àwọn alálẹ̀ sọ báyìí. Kò sì jẹ́ mi. A sì dúpẹ́ fún akitiyan tiyín náà lénìí láti ṣe àwọn ìwé ọlọ́kun òjọ̀kan tí ó ṣàǹfààní fún àwọn ìran tó ń bọ̀. Gbogbo akitiyan tá à ń ṣe náà ni láti máa ní àkọsílẹ̀ ní ìsìn, láti máa kọ gbogbo àwọn nǹkan. Ìgbà tí mo pé 70 years, mo kọ ìwé kan tí mo pè ní Soul Journey of a Priest. Gbogbo àwọn nǹkan àti kéékèèké tó ṣẹlẹ̀ yẹn mo kó jọ síbẹ̀.
tí mo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà ìwé mi nígbà táwọn òyìnbó kan kà wọ́n ní oṣù mẹ́ta ni àwọn kan fi gbà mí ní kinní pé kí mo wá sọ̀rọ̀ fáwọn ní gbogbo àwọn ìrírí tí mò ń lecture wọn lọ́sọ̀ọ̀sẹ̀. ìyẹn àwọn aláwọ̀ dúdú bíi tiwa yìí. kálá ti ní àwọn àkọọ́lẹ̀ wọ̀nyí ni yóò wúlò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a tó ń gbìyànjú láti máa kọ̀ wọ́n yóò máa wúlò fáwọn èèyàn. ṣé ẹ lè bá wa sọ díẹ̀ lára àwọn àtúrò àwọn èèyàn máa ń pè mí láti máa béèrè báwọn ṣe lè rí ìwé yín, ṣé ẹ lè bá wa sọ díẹ̀ lára àwọn ìwé tí ẹ ti kọ àti báwọn ṣe lè rí rà. àwọn ìwé tí mo ti kọ àkọ́kọ́ ni Adventures Ọbàtálá apá kìíní apá kejì, Poetry Force Ìyẹ̀rẹ̀ Poetry Force of Ifá apá kìíní apá kejì, Apẹ̀tẹ̀bí Wife of Ọ̀rúnmìlà, The Invisible Power of Metaphysical World, Ifá Custodian of Destiny, Healing Power of the Prayer, Healing Power of the Sacrifice, àti eléyìí tí mo pè ní Soul Journey of a Priest, ìtàn àkọsẹ̀jayé mi. Gẹ̀ẹ́sì lẹ kọ gbogbo àwọn. bí mo ṣe. èdè Gẹ̀ẹ́sì lẹ kọ gbogbo àwọn ìwé yẹn. bẹ́ẹ̀. kó lè bá láǹfààní àti dọ́dọ̀ àwọn. ṣé nítorí àwọn ẹ̀yà míì lẹ ṣe kọ́ ní Gẹ̀ẹ́sì ni àbí. gbogbo àwọn ìwé yìí náà ló wà fún títà tó wà lórí igbá tẹ́ ẹ bá lọ University Bookshop UI yóò rí, ó wà nífẹ̀ẹ́, ó tún wà nílé wa lóṣogbo House of Culture. ṣó wà lórí ayélujára náà. ó wà bẹ́ẹ̀. Amazon. ó ti fẹ́ dórí Amazon, fẹ́ fi ṣe Amazon níbẹ̀. ok so tó sọ pé àtòyìnbó o àti adúláwọ̀ o àti oríṣiríṣi ẹ̀yà ló lè ka ìwé yẹn. èdè Gẹ̀ẹ́sì lẹ kọ wọ́n. ok Yorùbá àti Gẹ̀ẹ́sì lẹ fi kọ wọ́n. èdè Ìgbò àti Yorùbá ó dára bẹ́ẹ̀. àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ sí wọn á ṣe àwárí ẹ̀ níbẹ̀ ṣe ṣàpèjúwe ẹ̀ sọ pé láìpẹ́ yóò gorí Amazon. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa orí Amazon ni wọ́n ti ń àdúpẹ́ púpọ̀ fún àsìkò yín bàbá Ifayemi Elebuibon. àmọ̀rírì gbogbo àwọn àlàyé yín púpọ̀. bákan náà ni àdúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n gbà wá lálejò níbí ní California Luxury Hotels and Suites ní ìlú Ìbàdàn ní agbègbè Oríta Challenge. ẹ ṣeun, àdúpẹ́ fún àbí ẹ ti gbà wá lálejò tó. bóyá ìwúre láti káàdì ètò ńlẹ̀ tàbí bóyá sì ní ẹsẹ̀ Ifá kan tí ẹ fẹ́ pè fún wa láti àbí ẹ̀rẹ́ Ifá kan tí ẹ fẹ́ sọ fún wa láti fi máa ṣèrántí. kò sí ètí kò ṣeé ṣe ń bẹ̀ náà. bá a wúre bá a kẹsẹ̀ Ifá ojú ọ̀nà kan náà ni gbogbo ojú tó ń wò wá ojú yín ò ní fọ́, etí yín ò ní di, ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí. àṣẹ. ẹ ní jáde lékú lọ́wọ́. àṣẹ o. ẹ ní kòkònà ìkònà ò ní kò yín. àṣẹ. ẹ ní pàdé wáríwárùn lójú ọ̀nà. gẹ́gẹ́ bí lílọ bíbọ̀ Ifá ní agídí àrùn níyan kángbọ̀n kánú oko, ògbóòrì rẹ̀ lọ́fàyà falẹ̀ kòòkò, àrìrà tó gbójú ní pàrọ̀ kò tewétewé. Adá Ọ̀rúnmìlà ń jó àjogún bí gbogbo ń lépa rẹ̀ kiri, ikú ká ẹ mọ́ lépa àwa mọ́, kùsàkùsà najá lépa àgbín mọ́, àrùn ká ẹ mọ́ lépa àwa mọ́ o, kùsàkùsà najá lépa àgbín mọ́, ibi gbogbo ká ẹ mọ́ lépa àwa mọ́, kùsàkùsà najá lépa àgbín mọ́, àtòfò àtàrùn kó mọ gbénú ìgbẹ́wò wá, kí towó tọmọ kó yálé ké sí gbogbo wa. Ìrètá asú lónìí kí a rọ̀ mọ́, ọ̀sẹ̀ ló ní kó ṣẹ, kó sùn ní kó mọ́ sùnà, awíyáre ìwí tiẹ̀ ò mọ̀ṣẹ́ tó Olódùmarè ó bá fàṣẹ sí, ìrè ó mọ yín o, yóò mọ èmi náà. àṣẹ o ẹ ṣeun bàbá. Ọlákúnlé Fásùgbà ló kọ mi, ire o. Top farm fruits, àwọn oúnjẹ tiwa
tiwantiwa aṣara lóore. Top Farm Foods ń ṣara lóore. Yam flour, ìyẹ̀fun iṣu gidi. Unripe plantain flour, èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Beans flour, èrè gbẹrẹfun. Rice flour, ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó. Yellow pap, ògì pupa onígbẹrẹfun. Gàrí Ìjẹ̀bú tó kan dáadáa. Tó fi dórí smoked catfish. Ẹja àrọ̀ gbígbẹ. Lábẹ́ ìmọ́tótó ni Top Farm ń ṣe gbogbo ẹ̀. Ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé. Ló níwọ̀n jí wọn 1 kg, 2 kg, 5 kg. Top Farm Foods. Wọ́n wuyì wọ́n gbayì. Tún tí òun tẹ NAFDAC lára wọn. Bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde. Láti iléeṣẹ́ Top Farm Foods. Tó kalẹ̀ sí Industrial Development Center, IDC, Ibeshi Road, Ikorodu, Lagos, Nigeria. À ń wá alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nigeria. Tó fi dórí àwọn African stores. Ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun. Ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222. Website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé. Níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe, tẹ subscribe sí. Yorùbá Gidi TV.